Ilé Ẹjọ Dájọ Ikú fọ́kùnrin márùn tó dáwọ́ jọ lu awakọ̀ taxi pa nílùú Ìbàdàn. Ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ mà ti dájọ́ ikú fún ọkùnrin márùn lẹ́yìn tí wọ́n má jẹ̀bi ẹ̀sùn ìṣekúpani awakọ̀ taxi kan Hakeem Shittu nílùú Ìbàdàn lọ́dún 2024. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, adájọ́ Oyèyẹmí Àjàyí ó mà dájọ́ wípé Ṣẹ́gun Táíwò, Kẹ́hìndé Adémọ́lá, Yàyà Adéníyì, Chinonso Samson àti Ọ̀pádọ̀tun Michael wọ́n má gbìmọ̀pọ̀ láti ṣekúpa Shittu. Adájọ́ mà sọ nínú ìdájọ́ rẹ̀ pé ilé ẹjọ́ fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn márààrún ó mọ̀ ló má gbìmọ̀pọ̀ láti ṣekúpa Shittu. Adájọ́ náà ó kọ́kọ́ ju ẹnìkọ̀ọ̀kan wọn sí ẹ̀wọ̀n 20 ọdún lórí wípé wọ́n má jẹ̀bi ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ láti ṣèkà kí ó tó dájọ́ ikú fún wọn. Ìdájọ́ ilé ẹjọ́ lórí kókó ẹ̀sùn kejì tí wọ́n fi kan àwọn márààrún ó mà ní wípé kí wọ́n lọ yẹgi fún wọn títí ẹ̀mí yóò fi bọ́ ní ọrùn wọn. Ṣáájú ni agbẹjọ́rò ìjọba Kéèké Ọlọ́sọ̀ọ́ ó má ṣàlàyé bí ìjàmbá ọkọ̀ tí kò mú ẹ̀mí lọ bó ṣe yọrí sí ìkọlù tó má gbẹ̀mí èèyàn. Agbẹjọ́rò tó ṣojú ìjọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọlọ́sọ̀ọ́ ó ṣàlàyé wípé ní ọjọ́ 10 oṣù kẹrin ọdún 2024 ní nǹkan bíi aago 8:30 alẹ́ lópòpónà Ẹlẹ́pẹ̀ sí Arúlógún lágbègbè Ọjọ́ nílùú Ìbàdàn làwọn ọkùnrin márùn náà àtàwọn míì tí wọ́n ti sá lọ òun wọ́n máa ṣe ìkọlù sí Shittu lẹ́yìn tí ọkọ rẹ̀ máa gba ọ̀kadà. Báyìí ó ní gbogbo wọn wọ́n sì lọ sí ibì kan láti yanjú ọ̀rọ̀ náà. Níbẹ̀ ni ẹni tó máa gun ọ̀kadà náà àtàwọn alátìlẹyìn rẹ̀ wọ́n máa ti sọ pé kí awakọ̀ taxi ọ̀hún kó fáwọn ní 50,000 naira láti lọ tọ́jú àwọn tó farapa. Wọ́n ní níbẹ̀ inú wọn máa ti kó dùndúyà fún un. Wọ́n ní Shittu sọ wípé wò ẹ dákun ẹ dábọ̀ èmi ò ní ju 8,000 naira lọ péré o. Ó ní wọn kò jẹ́ kó lọ o tí wọ́n sì mú un mọ́lẹ̀. Ká tó wí ká tó fọ̀ wọ́n ti ya aṣọ mọ́ Shittu lára wọ́n sì já sí òwò ọmọlúàbí. Agbẹjọ́rò ìjọba ó ní bó tilẹ̀ jẹ́ pé awakọ̀ taxi náà ó gbìyànjú láti sá àsálà fún ẹ̀mí rẹ̀ ó ní wọ́n mà lè mú o wọ́n sì sá pa pẹ̀lú àdá. Àwọn olùwádìí ó fìdí rẹ̀ múlẹ̀ pé níwájú ṣọ́ọ̀bù ìyàwó ọ̀kan lára àwọn tó lù pa ó ní wọ́n ti rí ọkọ̀ àti aṣọ ìléwọ́ rẹ̀. Ilé ẹjọ́ ní ẹ̀ṣẹ̀ táwọn ọkùnrin márààrún náà tí wọ́n máa ṣẹ̀ ó lòdì sófin ọ̀daràn ìpínlẹ̀ Ọ̀yọ́ abala 316 ìjìyà sì wà fún irú ẹ̀ṣẹ̀ báyìí ní abala 319 àti 324 òfin yìí ti ọdún ya 2000. Kọ́lọ́ ọ̀bẹ Elédùmarè kó là wá ń bẹ̀. Àdúrà gba Olúwa Tóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ tàná àánú Ọlọ́run bá rèé yóò wá èmi àti rí lágbára Elédùmarè.